ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èmi ọmọ yín náà ni o, Ajé Olókun. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ìran mi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ ológo. Ṣé ti gbọ́? Èní ni 12th of June 2025. Ṣé ti gbọ́? Bàbá Professor Banji Akintoye wọ́n ní ká jáde fún rally, ká jáde síwájú ìta ilé wa oníkálùkù, kẹ́ wọ aṣọ funfun, kẹ́ ẹ jáde, kẹ́ ẹ sọ fún Ọlọ́run wípé kó gba ilẹ̀ wa fún wa, orílẹ̀-èdè wa kó gba ilẹ̀ wa fún wa. Èní ó bẹ̀rẹ̀ láti èní yìí. Bẹ́ẹ̀ ni a fẹ́ mú nǹkan jáde ńbẹ̀ ni o, a fẹ́ gba orílẹ̀-èdè wa. Ẹ̀yin ìran mi, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, torí ẹ̀tọ́ yín lẹ̀ ń béèrè fún. Ẹ̀tọ́ yín, orílẹ̀-èdè bàbá yín lẹ wà, ẹ fẹ́ gba orílẹ̀-èdè yín ni, ẹ fẹ́ gbà torí ọjọ́ iwájú yín àti ọjọ́ iwájú àwọn ọmọ yín àti àwọn ọmọ yín lẹ̀ ń jà fún. Bẹ́ẹ̀ ni ọjọ́ iwájú yín àti tàwọn ọmọ yín lẹ̀ ń jà fún. Òmìnira kì í ṣe ọ̀fẹ́, èèyàn máa ń jàjàǹgbara láti gba òmìnira lọ́wọ́ àwọn ìjọba amúnisìn ni. Bẹ́ẹ̀ ni ẹni tó ń múyàn sìn, tó ń jẹ wàrà yàn, tó ń lá oyin yàn, tó ń fi ọwọ́ tún gbàyàn lójú, tó ń fi tòsí náà gba, kò ní fẹ́ kéèyàn lọ bọ̀rọ̀. Èèyàn máa ń jìjàǹgbara láti gba òmìnira ni. Bẹ́ẹ̀ ni ìyà yìí ti tó gẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ìran mi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká gbara wa kúrò nínú oko ẹrú West. Àwọn West tó mú wa lẹ́rú, ẹ jẹ́ ká gbara wa kúrò nínú oko ẹrú àwọn West. Ká gbara wa kúrò nínú oko ẹrú Nàìjíríà tó mú wa lẹ́rú, torí pé wọ́n ní bí kú lé òpa ni tòde ò tó bẹ́ẹ̀. Ẹ dìde, wọ́n ní ẹnu ẹni lèèyàn fi ń kọ méje, àìlè sọ̀rọ̀, ìbẹ̀rù orí burúkú dẹ̀ ni. Ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ìjà yìí ti tó gẹ́. Nothing is sweet as freedom. Òmìnira dùn. Ẹ gbara yín kò nínú oko ẹrú Nàìjíríà. Nàìjíríà ń fìyà jẹ yín ni, kò sí àǹfààní kankan tẹ́ lè jẹ nínú ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹ̀tàn ni Nàìjíríà fi ń ṣe ìjọba fún yín. Ìjọba Nàìjíríà dá lórí propagandas and lies. Ẹ̀tàn ló fi ń bá yín ṣèjọba. Kò sí iṣẹ́, kò sí iná, kò sí omi, kò sí epo tẹ́ máa rà sí mọ́tò, títì ò da, ọ̀nà ò da, kò sí security, kò ẹ̀ ní àǹfààní kankan tẹ́ lè jẹ nínú ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ ṣe wà yìí. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá a lọ leléyìí? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jáde síta. Ó bẹ̀rẹ̀ láti èní 12th of June 2025 ní bàbá Professor Banji Akintoye ó sọ pé ká jáde. Kò ń ṣe tìjà, a bá ìjọba Nàìjíríà jà torí a níbọn, a nádà, a ní nǹkan tá lè fi bá wọn jà, a lè bá ìjọba jà, ṣùgbọ́n orí ilẹ̀ bàbá wa a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà ni. Bẹ́ẹ̀ ni ìwọ̀nba àwọn péréṣe báyìí ló ń gbádùn ní Nàìjíríà. Ìjọba Nàìjíríà ò dẹ̀ ràn yín, wọ́n ràn yín, modern slavery ló ń fi yín ṣe. Bẹ́ẹ̀ ni ẹ kúrò nínú oko ẹrú amúnisìn. Wọ́n ti kó yín ní ẹrú ọpọlọ, wọ́n kó gbogbo nǹkan ló fi kó yín lẹ́rú, wọ́n gba identity yín. Ìlú tó bá dẹ̀ ti fẹ́ parun ló máa ń gba identity ẹ̀. Wọ́n gba èdè yín, wọ́n gba àṣà yín. Wọ́n fi Nàìjíríà gba èdè yín, wọ́n fi Nàìjíríà gba àṣà yín, wọ́n fi Nàìjíríà gba ìṣe yín. Ẹ máa sọ Yorùbá ní school, wọ́n á máa sọ pé don't speak vernacular, don't speak vernacular. Ẹ rí pé ìjọba Nàìjíríà wọ́n ridicule wa. Bẹ́ẹ̀ ni wọ́n ridicule èdè wa. So ẹ kúrò nínú oko ẹrú Nàìjíríà, a fẹ́ gba ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni 1914 amalgamation ó ti expire ní 2014. Ìjọba Nàìjíríà náà dẹ̀ mọ̀, ṣùgbọ́n wọn ò fẹ́ ká lọ. Fún ara yín lẹ máa fi ẹnu ara yín jáde, lẹ máa béèrè fún ẹ̀tọ́ yín. Kò sí ẹni tó lè gbà fún yín. Ẹ̀yin fún ara yín lẹ máa sọ pé ó tó gẹ́, iṣu di wíwọ́n, gàárì ò ṣeé jẹ, ẹyin ò ṣeé jẹ, gbogbo nǹkan ló di wíwọ́n. Ìjọba Nàìjíríà dẹ̀ mọ̀ máa fìyà jẹ yín. Ọmọ ebi tó fi ń pa yìí, wọ́n mọ̀ máa fi ebi pa yín torí wọ́n ti mọ̀ pé ẹni tẹ́bi bá ń pa kò sí nǹkan kan tó fẹ́ rò yàtọ̀ sí wípé bóun ṣe máa jẹun. Wọn ò fẹ́ kẹ́ challenge authority àwọn ni. Bẹ́ẹ̀ ni torí gbogbo nǹkan ló fi kó yín lọ́pọlọ. Ṣé ti gbọ́ nǹkan tí Professor Banji Akintoye sọ ní àná? Wọ́n sọ pé tó bá di ní èní yìí, wọ́n ní kí gbogbo yín jáde síta. Ó ti bẹ̀rẹ̀ látẹ̀ní, ẹ jáde kẹ́ lọ gba ẹ̀tọ́ yín. Ilẹ̀ bàbá yín ni, ilẹ̀ bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. Ẹ ṣí ilẹ̀ gbà, orí ilẹ̀ yín lẹ́wà, ilẹ̀ bàbá yín ni. A kì í ṣe ọ̀kan náà, àwa gbogbo àwa tó so papọ̀, a kì í ṣe ọ̀kan náà. So ẹ lọ gba ẹ̀tọ́ yín. Ṣé ti gbọ́? Ẹ ṣé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ ṣé gan. I love you all. Thank you. Bye.